ìyá mi Arínládé Àyìnkẹ́ mo bọ́ ọ mo ń lọ rè é bà nǹkan jẹ́. ìjì ńlá ló wọ̀ lójijì kábíyèsí. èmi Mopélọ́lá ọmọ Arínládé Àyìnkẹ́. obìnrin àtẹ̀yìntẹ̀ kí ló ní lọ fi jó. ṣé ìlọba ìlú ni àbí Mopélọ́lá tó fi jẹ́ wípé tẹrú tọmọ ní ó forí balẹ̀ fún tó lè ṣòṣà ilé wọn. kábíyèsí olóyè ẹ jẹ́ kìlọ̀ fẹ́lẹ́ yìí. lóòótọ́ mo burú ṣùgbọ́n mo fi àyè gba ìfẹ́ rẹ nínú ọkàn rẹ. nǹkan mọ̀ ti ṣe ní báyìí Mopélọ́lá ò tún kú. ẹja tá a bá rọ́kọ̀ kí pakọ̀ iṣẹ́ ilé ni ó kọ́ o. ó tó bẹ́ẹ̀ ẹ̀mí rẹ̀ ò gbé. èmi mọ̀ ní. Mopélọ́lá ló gbà pé ìgbà náà pa ẹnìkan ẹ̀kọ́ àwọn. bàbá ta ló gúnyán fún ọdún nígbà tó ṣe. àbẹ́kọ́ lọ́wọ́ fáfárí ọlọ́pàá tó ti fárí ọlọ́pàá ó wá mọ̀. èmi sì mọ̀ jẹ́ kí n mọ̀ jẹ́. ó sọjọ́. èmi sì mọ̀ jẹ́ kí n mọ̀ jẹ́. ó tọ̀ bàrà. akítọ̀nù fọ̀hún. ẹ gbà mí. àjẹrẹ. bí orí àti ìdí sọ́kàlẹ̀. ariwo ẹkú sọ lè kú lálẹ́. àwọn kúrò lè yọ ọ̀gbọ̀n ilé Mopélọ́lá. mo lè sòkè dílẹ̀ mo lè sọ lè dòkè sí lóòótọ́. mo lè pé kí nǹkan kan máa mi mú lórí ilẹ̀. ó ti dà. tinú bá bí mi ní. àmọ́ jònú bí ọ. ọ̀gá iléèwé. ìfẹ́ mi ẹ̀yin ojú mi. Àrí ibi Akínadé afọ́fun gbé mo jù lọ nínú àwọn akẹ́kọ̀ọ́ mi. tí mo bá tún gbọ́ wípé ìkankan nínú yìí ó fi àìmọ̀wé àrí ìbí bú ṣìgìdì ẹni náà á lọ sétí ọlọ́mi ọmọ yẹn ni Àbẹ̀bí onígbòrí ọmọ kú lódò àwòbí. bàbá rẹ̀ ò mọyì àdá ló fi ń wọ́kọ́ káàkiri ọkọ mi òun ṣolódò má dá lóhùn. bóde bóde ṣó fẹ́ fi pápá mi lò pọ̀ ní ìta. kí ló dé tó ń kanra mọ́ Ìṣọ̀lá. ohun tó bá jọ wọn la fi ń wéwu. láti bí oṣù mẹ́jọ tá a ti ń béèrè ìfẹ́ wa bọ̀ inú rẹ̀ ò fi gbà kankan dùn rí. ṣé bí àdẹ́múfẹ́ wá mi tá a fi kọ́ sí. ó ti bọ̀. ajá gbogbo lóko igbe wọn ò délé Èdùmàrè ṣètò àyànmọ́ bàbá òfin hàn yàn bẹ́ẹ̀ bá rí de kádàrá kedere báyìí làbárílẹ̀ òun ti ń ṣe ni ṣùgbọ́n àìmọ̀nà àjò nímú ní sọnù sájò bí a bá gbà kan àgbà kan eléyìí tí ọmọnà ti ń bá wọn dá pàdépàdé tọwọ́ akọ tí ọ̀gbọ́n ìsáwo Olódùmarè tó tó rẹ Ọlọ́run kábíyèsí ọba ńlá kábíyèsí rẹ àní ìwàlá ọba tí fọba jẹ.
ṣèkà tán ó tẹsẹ̀ mọ́ mi ó ṣèkà tán ó tẹsẹ̀ mọ́ mi ó wọ́n tí ó ń pọ̀ lọ́mú àtijọ́ ń bẹ. kò fọwọ́ lẹ́rán ń ṣe àwa ẹ̀dá ń fọwọ́ lẹ́rán ń ṣe àwa adarí ohun bámọ̀ ni ó máa ṣe ó jẹ́ bí ní tàbí ire ní àmọ́ ẹran tí ó ọlọ́run àtijọ́ ń fọwọ́ lẹ́rán òun ò wá o. ṣèkàṣèkà má gbàgbé àti sùn o. Ìgbà gbogbo ló nídà ibi ò fìgbà gbogbo dáhùn nídàdúró. Àmọ́ ẹ rántí o ṣèkàṣèkà ayé kò ṣàṣègbè. Ohun tó bá gbìn ló máa ká o. Rántí o ọlọ́run àtijọ́ lúgbọ́. Kò fọwọ́ lẹ́rán ń ṣe àwa ẹ̀dá ń fọwọ́ lẹ́rán ń ṣe àwa adarí ohun bámọ̀ ni ó máa ṣe mo jẹ́ bí ní tàbí àmọ́ ẹ rántí o ọlọ́run àtijọ́ ń fọwọ́ lẹ́rán ohun ò wá o sórí gbẹ̀yìn o kò ṣàṣegbé ohun bá gbìn ló máa ká ìgbẹ̀yìn nínú olókùú àdá ohun bá gbìn ló máa ká èèyàn lè gbà lùbọ́sà kó kálá èèwọ̀ ni ṣe borí gbẹ̀yìn o ṣèkà ẹ lọ jáwọ́ ìkà kò níkà bò pẹ́ bóyá ìkà bò níkà bò pẹ́ bóyá. Kò fọwọ́ lẹ́rán ń ṣe àwa ẹ̀dá ń fọwọ́ lẹ́rán ń ṣe àwa adarí ohun bámọ̀ ni ó máa ṣe mo jẹ́ bí ní tàbí ire ní àmọ́ ẹ rántí o ọlọ́run àtijọ́ ń fọwọ́ lẹ́rán òun ò wá o. Kò déédé fọwọ́ lẹ́rán ẹ̀san ló kù o. Kò déédé fọwọ́ lẹ́rán ìdájọ́ yàn. Kò déédé fọwọ́ lẹ́rán ohun tó bá gbìn ló bá o. Kò déédé fọwọ́ lẹ́rán. Nígbà tí dọ̀hún tán nígbà tí mo ní kí n mọ bọ̀ ń lé ìyá tí mo jẹ lónìí búdá tí ò jẹrú ẹ̀ tó jẹ pẹ́ nù. Mr. ẹ mú mi ẹ dojú ìmọ̀. mo mọ̀ yín o. so ó jọ bẹ́ẹ̀ ẹ̀yin ni Mr. Idris àbí Daddy Idris. nítòótọ́ mò ń jẹ́ dìṣù. àwọn ètò bọ́tẹ̀ bá bọ̀gá mi. Mr. Idris cabman. tòótọ́ nígbà kan mo ṣe cabman rí. ẹ̀ẹ́dẹ̀ rántí mi. àmọ́ ti pẹ́ àsìkò tí mo wà ọ̀gá mi tí mò ń wá kiri nìyí ìsìn. ọ̀rẹ́ ṣé o rántí the first time tí mi àti ẹ̀ máa pàdé lóòótọ́ lọ́dọ̀ ẹ̀ tí mo ní cabman kan ló gbé mi wá cabman yẹn. irú kí ni mo gbé ilé báyìí láti kọ́ lọ school èèyàn fi gbogbo ọjọ́ ayé ẹ̀ kàwé ẹ̀kọ́ náà dẹ̀ ni gbogbo ẹ̀ bọ́ sí ọlọ́run kí ló dé. ṣé kò sí sá. kò sí wọn kan. mo rò pé ẹ̀ ń bá mi wí ni. mo sọ̀rọ̀ ni. ó dàbí pé mo rí pé ẹ̀ ń dọ́lọ́ lẹ́bi. A'udhu billahi minash shaitani rajim. mi tó dẹ́lọ̀ lẹ́bi o ọlọ́run mi dọ́lọ̀ lẹ́bi o. àmọ́ gbogbo tẹ́ sọ pátápátá ni mo gbọ́. mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí gbogbo kọ́ńtírì ni o sẹ́rí àjàjà orílẹ̀-èdè tiwa yìí ó ti wá burú púpọ̀. mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé bí orílẹ̀-èdè tiwa yìí ó sì rí nìyẹn káàtì ní àwa tá a kà ẹ̀ púpọ̀
tó yẹ kí ẹ̀yin tí wọ́n fowó tọ́ kí ẹ tó máa ráre tó jẹ́ pé ẹ tó parí àgùnbánirọ̀. láìpẹ́ ọ̀rọ̀ mi yé yín ní tòótọ́ sá àìríṣẹ́ ni ẹ wo bẹ́ẹ̀ ṣe ń wò mí graduate ni mi mo kàwé dáadáa ṣùgbọ́n nígbà tí mi ò ríṣẹ́ mo lọ bá wọn ṣe security ní bank. iṣẹ́ ọdẹ. kódà ibi tí mo ti ń bọ̀ yìí iṣẹ́ ni mo wá lọ síbẹ̀ wọ́n dẹ̀ sọ mí kí wọ́n á bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́nu bí mo ṣe débẹ̀ ni wọ́n sọ mi pé kò sáàyè fún mi mọ́ ó ṣẹ̀ṣẹ̀ wáyé mi pé torí àìmọ̀yàn bí iṣẹ́ yẹn ni ò jẹ́ kí n rí iṣẹ́ mi. ẹ wo kí lẹ sọ pé read ní school náà. medicine ni mo ṣe ń school graduate ni mi I'm a qualified doctor. doctor ni. bẹ́ẹ̀ ẹ ti rí sẹ́. kò yé mi sá. ṣe rí iṣẹ́ àkọ́kọ́ tí mo kọ́kọ́ jí gbára sí láàárọ̀ yìí àwọn èèyàn tí mo gbé doctor ni wọ́n òun àtàwọn ọmọ yẹn lọ sílùú òyìnbó ni èmi mo gbé wọn dé airport mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí wọ́n wà lóòótẹ́ wọn lọ́jì because flight wọn ọwọ́ ìrọ̀lẹ́ ni wọ́n ní káwọn má pẹ́ débẹ̀ ni so gbogbo tó dẹ̀ ń sọ fún mi nínú mọ́tò pẹ̀lú àtàwọn ọmọ ìtọ́jọ́ ń jíròrò náà ni pé ẹrù nǹkan tó ń bá òun ni pé lóyìnbó tó ń lọ yìí iṣẹ́ òun bí ò sí ní bàjẹ́ ó ti yé wọn á bi wọn pé ṣé wọn ò fèèyàn síbẹ̀ ni wọ́n á ní hospital ni gbogbo àwọn ọmọ táwọn kó síbẹ̀ àwọn táwọn ń train kankan ni pé káwọn sáré lọ sí travel táwọn fẹ́ lọ káwọn padà èmi kàn bá wọn fàdúrà tí wọ́n lẹ́yìn pé ọlọ́run ní jó bàjẹ́. ẹjọ ń tọrọ lọ ẹdẹ introduce mi sí wọn èmi á manage ọlọ́run gbọ́ máa bá wọn manage dáadáa ẹ kàn tí ẹ connect wa sa. hòtẹ́ẹ̀ ni wọ́n wà hòtẹ́ẹ̀ allen mo gbé wọn lọ ibẹ̀ náà wà báyìí ní òní nọ́mbà wọn. allen Ìkẹjà ẹ sà ẹ jọ báwo ni ẹ ṣe máa tiẹ̀ mú mi débẹ̀ kẹ́ introduce mi sí wọn àbí kẹ́ fún mi nọ́mbà tí mo lè pè wọ́n sí ẹ jọ ọlọ́run ẹ̀yin náà rà láàánú ẹ jọ sà. kódà ẹ jẹ́ ká ṣe báyìí sẹ́ẹ̀lì sanwó fún mi kí n gbé yín lọ. èló ni mo èló. sẹ́ẹ̀lì fún mi 3,000. 3,000. tẹ́ bá lè fún mi mo ṣetán láti gbé yín débẹ̀ yín. ma ó lóun fẹ́ kí n meet àwọn lodgers yín kan ọ̀pọ̀n ṣe check in then that's why I'm trying to see ma. bí a kò ṣe bí lẹ́yìn àwọn lodgers tàti rí àti accommodate anybody lẹ́yìn. ẹ jọ̀ọ́ má bínú pé mo ń bother yín but can you please check again he said they checked in like 2 hours ago àwọn àtàwọn family wọn. gentleman kí lẹ fẹ́ ná. actually ẹnìkan ló gbé mi wá bí sà wọ́n ní kí wọ́n meet àwọn lodgers kan lóòtẹ́ẹ̀lì níbí ọ̀rọ̀ ṣẹ́ ni wọ́n fẹ́ bá mi wọ́n fẹ́ fún mi iṣẹ́ sà but receptionist yìí sọ pé wọn ò wá bí sorry sir please let me call him he's still waiting outside I'm coming. fọwọ́ lẹ́rán ń ṣe àwa ẹ̀dá ń fọwọ́ lẹ́rán ń ṣe àwa adarí ohun bámu ni ó máa ṣe ó jẹ́ bí ní tàbí ire ni àmọ́ ẹran tí ó ọlọ́run àtijọ́ fọwọ́ lẹ́rán òun ò wá o. ṣèkàṣèkà má gbàgbé àti sùn o. ó ṣe ìkà tán ó tẹsẹ̀ mọ́ mi o. Sorry mo rí lẹ́ẹ̀kan tí ara yín ò balẹ̀ kò ṣáà ń ṣe kí ló ṣe kò sí. Sir, the cabman that brought me here also fún mi pé kí wọ́n meet èèyàn bí ni and I gave him all the money on me torí ẹ̀ mo ṣe ń bá wọn sọ̀rọ̀ reception like and I went out there now. Relax farabalẹ̀ ṣàlàyé bó ṣe jẹ́ fún mi. Cabman yẹn ló gbé mi wá ó ní pé kí n wá sí hospital níbí sorry hotel níbí wípé bàbá kan wá tó ń gbé wá síbí that wọ́n travel out lẹ́yìn wọ́n dẹ̀ ní very big hospital wọ́n fẹ́ èèyàn tó máa bá wọn manage and so he brought me here to meet him. wọ́n sọ pé ẹni yẹn ó. wait take it easy ṣòṣìgbọ́ relax. Yes, sir. Graduate ni ẹ àbí. Yes, I am a graduate, sir. That's good. Course wo lẹ ṣe? Yes, sir. Medicine, sir. General medicine, actually, sir.
yàtọ̀ sí medicine tẹ́lẹ̀ ṣe ǹjẹ́ ṣé mi wà tẹ́lẹ̀ ṣe as graduate. bó ṣe ni mo lè ṣe anything tí máa ti rí ni kí n máa jáde lé máa wọlé padà sà ẹ fẹ́ bá mi wáṣẹ́ ni sà. not really uncle mi kan ló kàn ní site kan tí òun wẹ̀ tó máa bá òun mójútó wá báyà sí buy and selling things of the properties. mo lè ṣe inshallah máa ṣe inshallah sir. Are you a Muslim? Yes, I am a Muslim sir. Ó dẹ̀ máa wo uncle mi tí mò ń sọ yìí Muslim làwọn náà o in fact tó bá lè bá wọn ṣe dáadáa tó dẹ̀ ní òtítọ́ ó máa gbádùn hospital for you and you be happy. Thank you, sir. If I let me call you in advance. Thank you, sir. Sorry, how do I look at you, sir? Okay, thank you for any card. If that's money. Mr. Hayes, èmi lè gbé lọ sí Allen ní Kẹjà hotel tẹ́lẹ̀ fẹ́ bá mi wá iṣẹ́ pẹ̀lú àwọn family kan hospital. ẹ̀yin ni mo dáná ayé mi tó padà bàjẹ́ lẹ́ẹ̀kejì. ìwọ ni. ìgbà tí wọ́n fẹ́ bẹ̀rù èmi méjèèjì báyìí. No, don't do that. ẹ wọ ẹjẹ ń jẹ́wọ́ lásìkò tí mo pàdé yìí ṣe rí iṣẹ́ àwa tá à ń ṣe cabman ọgbọ́n la máa ń dá sí i bàbá ti wò wípé ààrẹ rògbò àwa ọgbọ́n tí a fi rí owó tá a pàdé lé la fi máa ń dárú ọgbọ́n tí mo dá fún yín ṣe rí ìjọ yẹn ibi tí mo gbé yín lọ mi ò mọ̀ bẹ́ẹ̀ àmọ́ torí pé kí n lè rówó gidi gbà lọ́wọ́ yín ni mo fi dá bí ọgbọ́n pé kí n gbé yín débẹ̀ pé owó yín ó lè pọ̀ dáadáa. Mr. Idris irọ́ lẹ pa fún mi jọ yẹn ok ẹ dìde mo fọlọ́n bẹ yẹn dìde now look ṣẹ́rí lọ́kàn tí yín ìkàlẹ̀ ṣe fún mi jọ yẹn ṣùgbọ́n ẹ lé mi báre ni ṣẹ́rí ibi tẹ́ gbé mi lọ gbogbo owó tí mo ní láyé lọ́rùn lẹ gbà lọ́wọ́ mi jọ yẹn bọ̀ gbígbé tẹ́ gbé mi Ọlọ́run fi ṣe sábà bíbí mi náà ṣe rí lé ni so ẹ ṣẹ́ mi o ṣẹ́rí látọjọ́ yẹn gan mo ti wá yín káàkiri torí mo fẹ́ san ẹ̀san oore tẹ́ ṣe fún mi. ìka mo ṣe fún yín ẹ̀ ń tàn mí ni. mo tàn yín ẹ ṣe ká fún mi oore lẹ ṣe mí. ọ̀rẹ́ kó dẹ máa wo Ọlọ́run ló kọ kádàrá pé ẹ máa pàdé lẹ́yìn gbogbo meetings máa wá ṣe lọ́dọ̀ ẹ̀ sọ pé òun ló máa gbé mi wá Ọlọ́run ló sọ pé lónìí lẹ máa ríra yín àmọ́ ó dà bẹ́ẹ̀ èmi ti kọ lẹ́tà tí màá fi sáàkẹ́ lẹ́yìn I'm giving him letter today ó fi ṣẹ́ mi lẹ̀. No, you cannot do that. No, how can you leave me there for 3 hours? ọ̀rẹ́ mi lè ní òde ṣe bẹ́ẹ̀ fún. ta lọ̀rẹ́ ẹ̀. ọ̀rẹ́ mi ni. Mr. Idris èmi àti yín láti sọ̀rọ̀ we have to talk get in the car. ẹ fẹ́ lọ sọ̀rọ̀. Come on. No, ẹ wọlé ẹ jókòó lọ́dọ̀ mi. Gbẹ̀mí mo wá já ọ̀gá yín lẹ́yìn. Ọ̀rẹ́ please tó bá di láàárọ̀ làkókò. kò ṣàṣegbé ohun bá kì í ló máa ká ìgbẹ̀yìn nínú ló kù àdá ohun bá kì í ló máa ká èèyàn ò lè gbà lùbọ́sà. ẹnu ẹkún níbi ẹni fúnfọ ìwà wáyémọjà nìkan ọjọ́ wèrè tẹsẹtẹsẹ èmi ọmọ tẹgbẹrẹ ẹsẹ oyè rẹ mọlọpàá kó wá fi mú mi. kí lẹ sọ èmi kọ́ lẹ fẹ́ tẹ́ ara yín lẹ fẹ́ tẹ́ ẹ̀yin àgbàyàrá dáadáa yìí ṣé ń gbàtà yín gbowó ń jọ kìnìún àná yín sọ fún mi káàní tètè dá padà ni. irọ́ gbàtẹ́mi fẹ́ gbowó èmi sọ pé mi ò tètè dá padà ṣé owó standi tẹ́mi ní bẹ̀ tí mò ń dá ẹ̀ lè fi yún un ṣe. standi ò fowó lẹ́ni ṣé 50 naira tẹ́ ń dá yẹn lẹ́ni kémi fi ṣe 6,500 naira tó kù sí yín lọ́wọ́. 50 naira ìṣòwò ọ̀rọ̀ èmi àti ètò ẹ̀ sọ̀rọ̀ wọ́n ti ròyìn rẹ wọ́n ní ẹnu rẹ mú sórí ẹnu rẹ tó mú yóò kó ìyàjọ ní alẹ́ ń sì jẹ́ ọmọ ìjọ ọmọ gangan pé mo bímọ dúró kó farabalẹ̀ jìyà yẹ́wọ́ ndé. ẹ gbà mí ìyàwó kọ́lé dowó tó bí dùn kí lẹ́bí tẹ́nìkan òbí rí tẹ́bẹ̀ ló fọwọ́ yín kàn mí ǹjẹ́ mọ̀ yí pé ẹ máa dọ́sibítù lálẹ́ yìí. ayọ̀ ẹ bọ́ bí ìjókòó bá tí wọ́n nà kùnà ni èmi mo sọ bẹ́ẹ̀ fún mi. dúró olórí ibú ìmọ̀ ni olórí ibú awáyé mẹ́ta nìkan ìjà wẹ̀rẹ̀ tẹ́sẹ̀tẹ́sẹ̀ ńlọ fẹ́ mọ̀ fi mí pa tó fẹ́ mọ̀ fi mí sàn. orí rẹ̀ burú ni ẹnà yìí ti yìí fi. kí ló gbọ́dọ̀ ẹ̀ sọ̀hún ó ti yà lọ mi. kí ló dé mọ́mísí kí ló mú yín tẹ̀ ń pariwo ṣé pé wọ́n ti ṣépè fún yín. pẹ̀lẹ́ ọmọ ìyá kọ́lédowó ìyá yín ìyá kẹ́ ń súnmọ́ dání a sì wá bẹ̀rẹ̀ owó lọ́wọ́ àdógún báyìí. ẹgbẹ́ ní òṣì yín sọ torí èlò lè ròyìn lọ́wọ́ yín èrò yà wọ́n jẹ́ ní jágbádùn kẹgbẹ́ ní òṣì sàn.
bọ̀ bá lọ́rọ̀ tí yín. Ẹ wo bí o, màámi ẹ wo bí o. ìbéèrè dàdé níbo mo ti rọ́kọ̀ mo jí ni. Dísù yóò sá níbi tó o ti rí bọ́tò bọ̀gìnì tó gbé wálé. ẹ̀yin ọmọ ẹ jẹ́ kìlọ̀ fún ya yín ó ṣẹ̀ wá yé mi gbangba dájú pé obìnrin bí wọ́n fún ni òní ọmọ panijẹ wo ó lè rẹ́mi pajẹ́ o wo èmi ti di ẹ̀kú ọba bọ́ ọba gbé mi mì ọ̀pọ̀ ti fún ẹni bẹ́ẹ̀ mo sọ wo ọ wà lọ rè bá mi jíṣẹ́ fún àwọn inú níbí ni rẹ àwọn oníwìkúwì onífọ̀kúfọ̀ àwọn tó jẹ́ pé tí mo bá jáde nínú ilé wọn ó tó sẹ́ ẹlẹ́dẹ̀ẹ́ ẹ wà mọ́ sẹ́nu sun bí ẹnu asín ẹ jọ mọ́ sọ̀rọ̀ mi lọ sọ fún wọn yín pé mo ti dé o owó yìí ti dé bí ìṣẹ̀kẹ̀rẹ̀ kékeré o ẹ rárá bẹ́ẹ̀ mo wí. àmọ́ ẹni sùúrù bàbá ọba ó dàbí ẹni pé ìbéèrè tí ìyọba bí ó dàbí pé kò yé yín àní wọ́n níbo lẹ ti rọ́kọ̀ ibo lẹ ti rí mọ́tò tẹ́ gbé wálé. dákun náà èmi mo rán lé o ọmọ ìfowó mi jóná ọmọ ìfowó mi jóná o èmi ló ń pè ní bàbá ọba dádì kò sí wí lẹ́nu ẹ̀ dádì. dádì. Dádì ni lóòótọ́ dádì. Ó dàbí pé àwọn ọmọ yìí ò mọ̀ ọmọ tí ń ṣẹlẹ̀ ẹ mọ̀ tí ì rí nǹkan ẹ mọ̀ rí nǹkan ẹ rí fíìmù ẹ jẹ́ máa ń bá bọ̀. ó dáa o ibo lẹ ti rí mọ́tò o. ń tẹ́ ẹ fẹ́ mọ̀ nù ara ni. ó ra mọ́tò nítòsíjò. lẹ́nu àárọ̀ sí alẹ́ yìí ń la fi rà á. ẹ̀yin ọmọ èmi ń kígbe o bàbá yín ò ṣàgbàfọ̀ ó ń kásọ wọ̀lú ẹrú ojú olè ẹ̀ mú àbí bàbá yín ti ń. àmì kò ṣe bí bẹ́ẹ̀ yẹn mo sọ wípé dáàdì kan fẹ́ẹ́ gbé yín lẹ́mìí gbóná ni wọ́n máa jẹ́wọ́ sí mo sọ pé èèyàn kan dáàṣì wọn nìyẹn kan ló gbé fún un àbí. èèyàn kan ló dáàṣì ẹ̀ lódìdí ọkọ̀ tí èso ọkọ̀ kékeré ọkọ̀ bọ̀gìnì ìgbà. wo ọmọ mi yóò dáa fún ọwọ́n àti ẹ̀ fún mi ń rà ni tó bá jẹ́ pé yìí ò lè fẹ́ gbọ́ ẹ wo kí ṣe kó o sọ̀rọ̀ o. ṣe gbọ́ ṣe rí nǹkan wídùn o mo rí i pé inú ilé yìí ẹ fẹ́ mi fẹ́ rí mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ pàtó ọmọ tí mo bí àti ìyàwó tó lòun bímọ fún mi ọ̀tá ni wọ́n jẹ́ inú ilé fún mi nítorí pé bí mo ṣe kórìíre wọlé yìí mo fẹ́ ní kí n wá wẹ̀ fún yín ni kí inú yín ó sì dùn ẹ wo èmi ọ̀rá yóò fòun ọ̀rá yẹ ẹjọ́ wo ìwọ wọnú ilé ọba ń bomi ilé ìwẹ̀ oje. dádì gbogbo nǹkan à ń sọ dùn níbo lẹ ń lọ. bí tí mò ń lọ èmi ń lọ kílọ̀bù ni. ó dà pé kò tí ì yé yín ẹ̀ mọ bí ṣe ń lọ owó ti dé bí ìṣẹ̀kẹ̀rẹ̀ ẹ wo ẹ má fi tí ń dá mi dúró ọ̀nà bí tí mò ń lọ jìn. Meaning? Ìwọ ni meaning. Ṣé o rí pé bàtà ń bọ̀ tí mọ́mí fẹ́ mú one or two things ní àwọn ẹ̀rọ láti ní no kọ́ máa mú kankan.
like nísìnyí mi ò tẹ̀ tí understand nǹkan tó ń sọ ń sìn bóyá pé dáàdì ní as in mi ò understand. ọ̀rọ̀ kì í tètè yé wọn tiẹ̀ dúnà tá a bá mú àwọn ẹrù yẹn níbo la fẹ́ kó wọn sí bíbá ẹ̀ sọ fún mi fẹ́ gbọ́. ìyá ẹ̀ lọ́jọ́ bẹ́ẹ̀ ni ìyá ẹ̀ lọ́jọ́. but nísìnyí thank God pé ìwọ ló béèrè question ìwọ ló dẹ̀ tún wá ń tàn fún ara ẹ̀ pé ibo náà fẹ́ kó àwọn ẹrù yẹn sí àwọn ẹrù tó wà lẹ́yìn ti di old version sórí ibi tá a wà yìí palace ni new version nílé kò síbi tó máa kó gbogbo àwọn pàǹtí yẹn kò síbi tó máa kó síbi look at this place is just too lovely like God ṣó pé dáàdi ló ní bí ṣá. ẹ wo dáàdi ẹ wá máa lọ sínú room ti wa torí tí fún tẹdọ́nu lé mo fẹ́ mọ̀. No dáàdi èmi gan ní láti mọ room mi like my own personal room ó dẹ̀ ní láti find ju gbogbo ti gbogbo room wọn lọ. ìwọ tó ń béèrè yàrá lọ́wọ́ bàbá yín ẹ béèrè bí tí bàbá yín ti rówó bàbá yín jẹ láńlọ́ọ̀dù lówó ọdún 2 ká tó wí ká tó fọ̀ ó ti san ó tún wá ń sọ fún gbogbo wa pé ibi tá a wà tẹ́lẹ̀ o kò wọ́ọ̀tì òun o ó kó wa lẹ́yìn òun kó wa bọ̀ nbí ẹ wádìí ibi tí bàbá yín ti rówó èmi sọ tèmi o. ẹ wo ìyún ò le ẹ tẹ̀lé mi ní ìsìn òun lọ fi yàrá yín hàn yín àmọ́ ìyá bàtà òfò tán ti ṣépè fún tó kó wọnú ilé mi wọn ò fẹ́ o bó o bá ti jáde ní ìsìn kó dáta tóró yẹ kó ju ẹ sọnà fún ọ pé irú bàtà kò yẹ kó kó wọnú ilé mọ́ bẹ́ẹ̀ mo sọ ẹ̀yin ọmọ ẹ̀ ń sọ àwa ẹ̀ṣá ń fọwọ́ lẹ́rọ̀ òun ṣe àwa adarí òun báwo ni ó máa ṣe ó jẹ́ bí ní tàbí ìwé ni àmọ́ ẹ̀rán tí ó ọlọ́run àtijọ́ ń fọwọ́ lẹ́rọ̀ òun ò wá o. ṣèkàṣèkà má gbàgbé àti sùn o. ó ṣe ìkà tán ó tẹsẹ̀ mọ́ mi o. ìgbà gbogbo ló ní dá ibi ò fìgbà gbogbo dáwọ́ ní dàdúrà. àmọ́ ẹ rántí o ṣèkàṣèkà ayé kò ṣàṣègbè. ohun tó bá dùn ló máa ká. ó wà lẹ́yìn búùtì rẹ ní. ẹ dákun ẹ wá ìwúlẹ̀ kó síbi eégún ẹlẹ́rẹ̀ yìí ẹ ké ló mo sọ fún yín pé ẹ má mọ wọ aṣọ tí ó mọ pa ẹ̀bùn yín tí ó mọ pa mọ́ra ẹ má wọ̀ mọ́. dájú kò sí nǹkan tó ṣe nǹkan táwọn yìí fáìn nǹkan tó ń sọ ń gbòòrò. àní ẹ sí gbogbo ẹ lẹ́ẹ̀sí kàṣà àtúntò ń tẹ́ ẹ níyì ọjà ní àbí ẹ gbọ́ná ṣé ẹ mọ̀ pé owó tí mo fi ń ra gbogbo nǹkan tí mo ń rà fún yín nítorí pé kémi náà ó lè sọ ń ta pé mo bímọ gidi ni kó tó ṣe é fi hàn láwùjọ ẹ máa wọ aṣọ ẹ máa kú gbogbo ẹ máa kún mọ́ra. èmi ò tẹ̀ wá pámọ́ra gbogbo ẹ̀ náà ni mo gbé sí òwúrò eléyìí báyìí eléyìí ọ̀nà tí àmọ́ kò tí ì tó eléyìí náà ò tí ì tó mú kínní yóò sún mọ́ sálẹ̀ dáadáa báyìí yóò wá fọ́n síta tó bá wá fọ́n gbogbo àwọn èèyàn tó bá ń lọ lọ́tún lọ́sì wọ́n mọ̀ ránjú ní wáì ìgbà náà ni wọ́n mọ̀ pé àwọn ọmọ dìísù ọmọ ni wọ́n ẹ kó gbogbo ẹ jáde. dáàdì tí mo ti ẹ sọ ń bẹ nǹkan tó wọ yìí ó ti síra lẹ́jù kó kọ́ba ẹ̀ díẹ̀ tó sọ pé ká kó dáná á ṣe mọ́ síra lẹ́jù dáàdì kò wá òkè mọ́ mi nà. dìísù irú ara wo ló fẹ́ káwọn ọmọ ìmọ̀ mú ṣé ká máa rìn òwò kí wọ́n máa ṣépè fáwọn òbí wọn tàbí wọn ni mi ò dá tó. bàbá wí ní ìsìn ó làtúndé alẹ́ ọ̀làjú mo kàn mọ́lẹ́jì rẹ ni. bàtà olówó yìí ṣé bàtà tó wọ̀ lásán yìí nkú mo jẹ gbèsè abájọ abọ́lẹ̀mbì à ń lọ wọ́n sá dájú bò wá ṣé bàtà ẹ̀yin ọmọ yìí náà ẹ̀wẹ̀wù. ó sì kò tó ṣe bàtà iná àbí bàtà ìwà òkè. ẹ wo tiẹ̀ ìwọ ti bá ìgbésí ayé tiẹ̀ o ti bá débì kan nù má bà àwọn ọmọ tèmi láyé jẹ́ kí wọ́n jayé wọn àsìkò wọn lélẹ́yìí ẹ wo ohun tí mo fẹ́ lélẹ́yìí ẹ bá fẹ́ gbogbo ohun tí mo promise yín sẹ́rí àyà yín ẹ bá ń fẹ́ kẹ́ tú gbogbo kàṣàgbà kẹ́ tú síta kẹ́ wá múdi kẹ́ pọ̀n
kí gbogbo ẹ̀ wá ṣe rẹ́gí ṣẹgbọ́n kí wọ́n rí yín bí ọmọ gidi ọmọlúàbí ní tí mo fẹ́ nù. ẹ wò dádì kò sí nǹkan tó ṣe nǹkan tá a wọ̀ á wà òkè ẹ wò á. èyíkéyìí ọmọ mi tí mo bá sọ̀rọ̀ tí yóò bá gbọ́ mọ́tò tí mo promise yín kò ní ṣẹlẹ̀ mọ́ o. dádì ẹ má bínú sí wa lórí ọ̀rọ̀ mọ́tò yìí àwọ̀ lẹ́yìn nígbà ojú yín ni mò ń tì tẹ́lẹ̀ bí akókó ṣe gbogbo ẹ̀ sílẹ̀ ká. má ti jú mi má ti jú mi má ti jú mi. kí n sí pẹ̀lẹ́ yín sí o. ṣé wọn náà fẹ́ ṣí ni tó fẹ́ ṣí ni o máa ṣí o lè work kò lè work o. ẹ mọ change wọn ti try now yá yẹn tó fà tó ẹ mọ change wọn a máa wọ tìbí ká wọṣọ ni à á wọ wọn lọ fún mi láṣọ. dádì rárá náà kí ló lè tó yẹn. sáwọn ọmọ tí ò tí ì mọ ọkọ ògùn ló ló fẹ́ ra mọ́tò fún ṣé tán bá dáràn wálé ìwọ nìkan ló tàn. sẹ́rí ìyá tó bí yín náà sẹ́rí pé kò fẹ́rẹ̀ fún yín nígbà tó tún gbọ́ pé mo fẹ́ ra mọ́tò ṣe é ti rí. dádì ẹ wò dádì ṣé bí tá bá ti ṣíra lẹ̀ ẹ máa ra mọ́tò fún wa. ẹ a máa ṣíra lẹ̀ àǹtí mi àbí a máa ṣíra bí ká ti ṣíra lẹ̀ ni ibi ká ti wọ aṣọ kéékèèké kò sí wàhálà àbí kí ló fi. ẹ wá farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ sẹ́rí mo fẹ́ fọ̀rọ̀ kan tó yín létí bí àyín ṣe ń ṣe yìí mo change rẹ. ṣé bí ká ti wọ ọjọ́ ni. dádì ẹ wò má tà yá o yóò wá jí wa ẹ lọ bá wọn sọ̀rọ̀ mi ọ̀la gan ẹ lọ bá wọn sọ̀rọ̀. yóò wá jí wa ẹ má tà yá o. rárá o rárá o tẹ bẹ́ẹ̀ wà fún mi o. dádì no èmi fẹ́ ra mọ́tò. àwọn àgbà lọ wọ́n bọ̀ wọ́n ní ẹni tó bá máa sinmi tá a bá kú a kì í fara pamọ́ fún Jésù dákun ṣoṣo kún un ni. irú ọ̀rọ̀ wo ni ṣé mi sóògùn o pé tí nǹkan sáwọn ọmọ mi àbí tí nǹkan sì wọ̀ náà àbí mi rọ lọ́wọ́ mo rọ lẹ́sẹ̀ àbí orí pé àpá wà lára mi tó lè ṣokùnfà bóyá mo lò kan lára yín. lóòótọ́ kò sì ti ń ṣàìsàn láàrin àwọn bẹ́ẹ̀ lèmi náà sì gbóná òjijì ṣùgbọ́n gbogbo wa jàgídíjàgá tó ń wò yìí ó ló ń jọ mí lójú tó bá bọ́lọ́pàá jà lónìí ó gbà sójà létí lọ́la wọ́n sì rí oògùn owó ní mọ́ tí yàn bẹ́ẹ̀. ó dákúnjẹ́ ń sinmi ogun mò ń gbọ́lọ́pàá létí mò ń jà lónìí mò ń jà lọ́la olówó tèmi kọ̀ wọ́ sí ni wọ́n sí ni mò ń kọ́ kò jù bẹ́ẹ̀ lọ. Dísù ìwọ kọ̀wọ̀ sí ìwọ tó ṣe kọ̀ǹdọ́tọ̀ lẹ́yìn tata ó mà níye ọdún tó fi ṣe tó jẹ́ wípé ọ̀rọ̀ ṣéǹjì ò ṣe ṣéǹjì lọ̀gá rẹ̀ fi gba bàtà lẹ́sẹ̀ rẹ̀ àbó ti gbàgbé ó mọ̀ kọ́ sí ńgbà náà jẹ́wọ́ fún mi. gbogbo ọ̀rọ̀ mi létí ọ̀rọ̀ kan ni mo ti gbàgbé àtúgbàjẹ́ ń lówó àtúpàjẹ́ ń lówó ńgbà tí ń wà tata mo sì ti gbàgbé owó náà àmọ́ bó ṣe rán mi létí ọ̀dọ̀ rẹ̀ yá. ẹ ló pé àǹkárá pàtí yín. mélòó wá láwọn ọ̀rẹ́ rẹ o. wọ́n tó 10. mẹ́wàá agbára tèmi ọ̀ka kọjá mẹ́jọ 40,000 ń ra aṣọ èèyàn mẹ́jọ fún ọ ń sì fún 10,000 sí tó bá ń lọ kóró ná pàtí. no mi ò láìkè ìgbà tí mi ti sọ fáwọn ọ̀rẹ́ mi pé kọ́ máa wọ̀ rí pọ́kọ mi máa ṣe everything pẹ̀lú wọn ẹ wá ní pẹ̀lú no ẹ máa ṣe gbogbo ẹ̀ complete ni. àti pé pàtí ọ̀gán ò ní lè wá
ìjọba ti yín níjọ́ mẹ́jọ ẹ̀gbọ́n mi bọ́ sí ẹ̀gbọ́n mi tó kù ìrìnlẹ̀ ipa tí ń bá wa gẹ̀ yóò tó rọlẹ̀. and so for what? má ronú bẹ́ẹ̀ owó lẹ́jẹ̀ lọ́rùn ni. tẹ́gbọ̀n yín bá kú ṣáwà la kú ni ẹ̀gbọ́n yín ti wáyé tẹ̀ ó ti lọ nìyẹn àwa lókù ká máa ṣáyé títí wa ẹ má lọ gbọ́wọ́ yẹn wá rárá àwọn ẹjọ́. ń wà yóò tó rọlẹ̀. ẹ tẹ́ bá sọ bẹ́ẹ̀. bóyá kí n bọ́ 5,000 kó jẹ́ 15 kúrò nylon tó ti gbọ́. ẹ ṣé thank you. Àtùpà ó dé mo fẹ́ gbowó mi ó mójú ìmọ̀ ọ̀dà tó o bá mọ̀ mí èmi rántí èmi sì mọ̀ ọ́ dáadáa èmi rèé o èmi ìdísù náà ní kò pé méjì sọ rántí ìdísù tí ń bọ̀ wa mọ́tò tààtà tó jẹ lówó ọjọ́ kan àti bàtà ẹsẹ̀ kan mo fẹ́ gbowó mi lónìí àti. dísù ó sẹ̀mí o ọmọkùnrin tá a máa pọ́n táyà lọ́dọ̀ rẹ̀ ní Haruna o kò gbé táyà mi fún mi dì sí i onítòwò bá rí òun ní gbélé kí ló dé dágbà lọ́dọ̀ ẹ̀jọ̀ lọ́wọ́ àgbà táyà mi o. ó yá wèrè ni chairman sọ̀rọ̀ táyà ló kan chairman pẹ̀lú táyà chairman èyí lówó náà kó sanwó náà ká máa lọ. ìmọ̀ wulẹ̀ bá lẹ́jọ́ owó tó tiẹ̀ jẹ́ mí ọ̀pọ̀ ọkàn jẹ́ kó ti pẹ́ ni àmọ́ bó ṣe pẹ́ ọ̀hún bá a bá kówó ọ̀hún sí báǹkì yóò ní iyejú òfin wa ẹ gba 10,000 lọ́wọ́ rẹ̀ ká máa bá tiwa lọ. lọ́wọ́ ta ni lọ́wọ́ ta ni. tótó àwọn àbíbá yìí wá bẹ pariwo sódò ẹ kó owó wa kó jẹ́ ká máa lọ kó láriwo nù. iṣẹ́ mi àtùpọ̀ jẹ́ gbèsè bá ti rí. òun pọ̀ fàbọ̀ kí rẹ̀ èrè tó ṣe ẹ̀ sórí ìgbà tí mo délẹ̀ kan mo yẹ tó ṣe báyìí Apollo ni mo kó mú ẹ bọ̀ náà ó ti ń jẹ́ kó yé mi ní ìsìnkú kan ti ṣe ẹ̀ ṣọwárí ìjókòó tó wà yẹn wàá mú bẹ̀ ó yẹ máa wà. àtùpọ̀ jẹ́ gbèsè ẹni ó gbà àwọn epo ní òsàn. àbọ̀mọ̀ indomie ọmọ mi yóò yé díẹ̀. ẹni indomie. wá kí ló ń ṣe tó máa fún ibẹ̀ kí bá gbá ojú àmọ́ àwọn máàpù jẹ̀bù létí ẹ̀ fún wa lójà ká wá bá tiwa lọ. èwo ni bàbá ń lé. èmi àdádọ́ wọn sì. ẹ wo ọ̀rọ̀ tá a bá wá hàn yìí kì í ṣẹ̀rọ ẹjọ́ rárá bó ṣe wà yìí bó bá kọ̀ tó bá lóhùn ní sanwó òun ẹ bò kẹ́ ẹ̀ nọ́pa. lutani oyin sọ fún pé oògùn bẹ́ẹ̀ ń bí. ẹ̀yà súnmọ́ wíwì. ẹ dúró òkà ń bẹ́ẹ̀ ń bí. ẹ súnmọ́ wíwì. ìyàwó ẹ dúró ká. ẹ súnmọ́. ẹ bò ẹ bò. rántí o ṣèkà ayé kò ṣàṣègbè. tó bá gbé àwùsùn kí ni kí mo ṣe tó o bá tún ṣe àwùsùn kan tó tẹnu ẹja rẹ wọ́n tún gbọ́ lẹ́ẹ̀kan sí àwọn kí ni. bàbá mo ẹ dákun kí ni tó ṣẹlẹ̀ yá yìí. kí ni tẹ́ ẹ jọ dàpọ̀ tó fi wá ń dúró tó ní lùlù kò yé mi náà. kò yí ọ kò yí ọ níwọ̀n tí mo kìlọ̀ fún tí mo pàdé ńgbà tí mo páàkì mọ́ ẹlẹ́gbẹ̀ẹ́ lánàá tí mo ní gbogbo àwọn ìwíkúwìí tó ń wí mọ́sálásí kọ́ ọmọ wí mọ́ kó chẹ́ǹjì rẹ̀ ọ sọ pé kọ́lọ́ ń paná dẹ́bọrẹ́ kọ́lọ́ ń yá ọ̀yà sìtáàní kọ́lọ́ ń paná mọ̀nàfíìkì alábòsí mo ní kọ̀dọ̀ ọmọ wí mọ́ ǹjẹ́ láàárọ̀ ètò tó kírun ǹjẹ́ òtún sọ bẹ́ẹ̀. ó da sálábòsí lẹ́yìn ni. mo tún sọ bẹ́ẹ̀. mo dáràn ẹni ẹ mú sùúrù ìyá tẹ́ ẹ fi ń jẹ wọ́n yìí ti pọ̀ ju ó dàbí ẹ̀bá tí ẹ̀wù ti pò táwa fi wọ́n sí lọ́dọ̀ tiwa ó yẹ kẹ́ wo ti ṣe ọlọ́run tí wọ́n ń jẹ́ àti kò tọ́lọ́run gan fi wọ́n sí láàyè tiwọn. ipò wo lọ́lọ́run fi eléyìí jọjọ yìí eléyìí sẹ́rẹ́sẹ́rẹ́ yìí sí ara rẹ̀ eléyìí eléyìí dàbí àwọn bàbá wa Adéṣekọ́lá Àlàó nìbàdàn àwọn afáàgìrì nù àbí eléyìí jọ àwọn àfáàmù ìdí ìbẹ̀ lọ́sí gbogbo ayé ń pariwo kiri àbí eléyìí jọ àfáà Buhari ọmọ Musa ìwà ń pè eléyìí làfà eléyìí làfà àfà. ìyá tẹ́ ìwà fi ń jẹun yìí náà ti pọ̀ ju ẹjẹ́ àyanjú rẹ̀ yín àyìn. ọ̀dà ẹ̀ tí ì rí nǹkan kan wọ́n gbé afáà yín ní ìsìn wọ́n lọ tì mọ́lé tíra tẹ́ ẹ bá mọ̀ ẹ bẹ̀ẹ̀ sí ní kà gbà náà wọ́n tó mọ̀ pa afáà ni ó yẹ gbé. ẹ dákun ẹ mọ̀ gbé wọn lọ ẹ dákun. bàbá ẹ dákun ẹ mọ̀ gbé wọn lọ tàgọ́ ọlọ́pàá ẹjẹ́ àyanjú ẹ̀ ní àyín ẹjọ́. wọ́n ní wọ́n wá lẹ́yìn náà. ó jẹ́ bí ní tàbí rẹ̀ ni àmọ́ ẹ rántí o ọlọ́run àtijọ́ ń fọwọ́ lẹ́rán òun ò wá o. Of course mo wà okay. Ṣé ìrìnsẹ́ yìí náà rí mi ẹ̀rí kí mo fine mo wà okay. níbo lẹ ń lọ. Mo ń jáde of course. inú mi ò bá dùn tẹ́ bá fẹ́ ń gbé yín dání o. Ẹ má bínú ẹjọ́ ṣé ẹ mọ ibi tí mo lọ ni? Ṣé ìrìn wa papọ̀ ni? Ẹ má sọ bẹ́ẹ̀
ibikíbi tó bá wù kẹ́ máa lọ mo gbé yín dání mo sì gbé yín débẹ̀. Oh. mo gbé yín débẹ̀. Ẹ̀mí pé anywhere tí màá lọ máa drop mi bẹ̀. Ẹ wọlé sí mọ́tò. I don't mind. Ẹ ṣé. Thank you. Ó fọwọ́ lẹ́rọ̀ òun ṣe àwọn adarí òun bá mọ̀ ni ó máa ṣe mo jẹ́ bí ni ó máa ṣe àmọ́ ẹ̀rọ tí ó ọ̀run àtijọ́ ń fọwọ́ lẹ́rọ̀ òun ò wá o ṣòwò ìgbẹ̀yìn o kò ṣàṣegbé òun bá gbìn ló máa ká ìgbẹ̀yìn ní ìdólókù àdá o. Àṣìlẹ̀kùn fọ́mọ lọ́nà jẹ́ wọlé. Níbo? Wọ́n ti ṣe wá pa. Àárọ̀ ibi ni o, ẹgbẹ́ mi kìkì wọlé o, ẹ understand. Ẹ ṣílẹ̀kùn mi bá wọlé. Ẹ ṣílẹ̀kùn fọ́mọ lọ́nà kó wọlé. Mommy, stop. I want to use myself. Lọ ẹlẹ́dàá mi, mo mọ̀ dáràn báyìí o. Bẹ́ẹ̀ Àdìsá lòun ò ṣoògùn owó. Láwọn ọmọ tí wọn ò mutí rí. Ọ̀sìnkiri àṣìlẹ̀kùn bọ́mọ lọ́nà kó wọlé. Màmí ilẹ̀kùn yóò ṣe fẹ́mi mástá kì. Àṣìlẹ̀kùn bọ́mọ lọ́nà kó wọlé. Ṣẹ́pá náà ni. Wọ́n mi ẹ̀dẹ̀ tán náà. Kí ló tó gbẹ wá dúdú báyìí? Ayé dé. Ẹ̀tàn náà. Hello Àdìsá, ibo ló wà? Ibo ló wà gangan? Kí n sọ fún gate máa kó tilẹ̀kùn. Àdìsá, ó ní wálé wá sùn. Àdìsá pa fóònù. Ó fọwọ́ lẹ́rọ̀ òun ṣe àgbára. Ṣé nítorí ọkọ̀ adé orí o ni mo ní ìtìwọ́ láti gbé ìlú tí mo wá sí Nàìjíríà? Mo fi ọkùnrin tó máa gbé mi sílé ṣóyè yín sìn gẹ́gẹ́ bí adé orí mi tá a máa ṣe kẹ́mi lọ́tún lọ́sẹ̀ tó pé tí máa fẹ́ lè àti mo wá fún mi tí máa fẹ́ lè àti mo wá fún mi irú ẹni tí mo fẹ́ nìyẹn tí máa bímọ fún ẹ mọ nǹkan yẹn àwọn láìpù yẹn ni mo máa live àwọn new life kò ṣe àwọn láìpù wèrè tọkùnrin máa gbé mi lọ sí club lẹ́nu club lọ́la tó kàn máa di bí ọ̀tún tó kàn máa ilé dump mi mo fẹ́ yẹn nǹkan tí mo fẹ́ ọkọ gangan ni mo fẹ́ ọkọ. wo àjẹpẹ́ ni tó fẹ́ kú pàdé tó fẹ́ pa náà sọ ma pé nǹkan tó fẹ́ yìí ni nǹkan tèmi náà fẹ́ fún ọ. irọ́ ni tí mò ń wá kiri nu mo fẹ́ ìyàwó àsìkò ìyàwó gbà ìyàwó tuntun torí pé mo fẹ́ sílé tuntun mo sì fẹ́ fẹ́ ìyàwó tuntun kí n fi sílé ọ̀hún. tó bá rí bẹ́ẹ̀ ẹ ti rí ìyàwó nìyẹn. mo rí ìyàwó. dájúdájú wo náà ti rọ́kọ̀ tuntun náà mo sì tọ́jú rẹ̀ rù ọ́ bá ọ. but ẹ má bínú tí mo mọ̀ pé bẹ́ẹ̀ ṣe dẹ̀wà tó yìí kò lè possible kẹ́ má ti níyàwó rẹ̀ ìyàwó yín kọ́. lóòótọ́ ni mo níyàwó mo sì bímọ mẹ́ta ságela kódà obìnrin làwọn mẹ́tẹ̀ẹ̀ta mo bí wọn tẹ̀léra wọn. so definitely èmi máa bí ọkùnrin fún yín sí wàhálà àtẹ̀mí àtìyàwó yín àtàwọn ọmọ yín àjọmọ̀ àgbẹ̀nulé kan náà pẹ̀lú ayọ̀ àti àlàáfíà a máa kọ́ wọn lùbọ́ àbí. lọ́lọ́lọ́lọ́ a lè jọ gbé a lè jọ gbé o so orílẹ̀ tuntun tí mo fẹ́ sì lèmi rèé ọmọ gbé ká lè gbádùn ara wa dáadáa so wá rí ilé kan tí mo kọ́ sí ẹ̀gbẹ́ ibi mo kọ́ lè sí dúbílẹ̀sì náà ń gbé ibẹ̀ ni ìyàwó àtàwọn ọmọ mi ibẹ̀ ni wọ́n máa gbé jáfílẹ̀ bẹ́ẹ̀. bọ̀ mo fẹ́ bẹ̀rẹ̀ request àpọ̀lọ́ mi ṣé ìyàwó yìí ro lápá ni àbọ̀rọ̀ lẹ́sẹ̀ àbí báwo tẹ́ fẹ́ gbé wọn lọ sílé tuntun. kì í sáré kò fọ́ lójú wọn ọ̀fẹ́ wàhálà fẹ́yìn méjèèjì ni. oh okay that's nice. ogun olórogún lè. ìyẹn náà fine
ó dàbẹ̀ èmi náà like it. Now kí lẹ fẹ́ jẹ ká pé kitchen kó wá sáàbù wa lóúnjẹ so that ẹ lè wà okay. Má jẹ́ ń tán mo ti wà lóòótẹ́ yìí látànà n ò lè dúró mọ́ tí wọ́n bá jẹun báyìí ilé mi n ò ti jẹun. Ta ló sọ fún yín pé ẹ lọ sílé ṣé kí n má tàn yín ẹ lọ sí anywhere ibi tá a wà yìí mo mí pé inú room tá a wà yìí ibẹ̀ la máa jọ wà dé ọ̀la tá a máa bára wa ṣeré dáadáa so wá bẹ́tà kẹjẹ́ kí n pe kitchen sìn kán fún yín lóúnjẹ kẹjẹ ọkẹ́ lè nókun dáadáa because tí ẹ bá lọ strong lásán ebi máa ṣe yín lè ṣe ní o. wo òdòdó mi má jà sí bẹ́ẹ̀ mo sọ fún ọ lẹ́ẹ̀kan mo ní mo fẹ́ sílé mú èpo lórin mú èsè kankan mú èsè nkankan. ṣé ọ̀rọ̀ ilé ló lè tó gbọ́ yẹn ni ṣé ẹ̀yin ò láìkọ́ Ọlámídé Bàdó. Bàdó o lè rí yín nítòótọ́ mo fẹ́ràn Bàdó àmọ́ kinní kan ló bàjá òjè apá rẹ̀ fi gòjú tán lọ wọ́n yìí kíyàn bí wọ́n ṣe mọ orin kan tó ogun kan mọ́ kíyàn náà ni wàhálà ṣó sì rí ìnáwó tí mo fẹ́ ṣe yìí àwọn èèyàn ńláńlá àwọn èèyàn pàtàkì tí wọ́n lówó tí wọ́n gbajúmọ̀ àwọn ni mò ń kó bọ̀ ṣó wàá dà kí wọ́n wá gbowó ọ̀hún wá kí wọ́n tún gbé lọ padà wọ́n jẹ gbèsè nù bẹ́ẹ̀ ni máa ń wí léré tó mọ̀ èèyàn kì tí ó kí oríkì ìdílé wa bóyá ìsàgbín ará ògbójò ni ó lọ àbí Oníkòyí ní ó lọ ní àbí Agolo Ajé ọmọ òjì lórúkàn bẹ̀bẹ̀ torí mi ó dìde jan ìdí wọn náwó táwọn ọ̀rẹ́ mi ó náwó fún mi irú olórin bẹ́ẹ̀ mo fẹ́. ok ọ̀rọ̀ yìí ti yé mi mo ti rántí àwọn olórin kan sí ṣé ẹ mọ Alhaji Wasiu Alabi Pasuma ọ̀gá ńlá Fuji àti bọ̀bọ̀ yìí Taye Currency then Malaika Alhaji Alao Malaika Sule Alao ṣé ráwọn tẹ́ wọ́n yẹn tó máa ń kìyìn báyìí even àwọn tẹ́ kó wá sí pàtí yẹn gbogbo owó tó máa ń lọ́wọ́ pátápátá ló máa ń ná tán lé wọn lórí. sórí Alabi Pasuma ìyẹn ò dáa ó dà pé mo ti máa ń gbórúkọ ẹ̀ dáadáa èyí ò dáa àbó nǹkan ló kọ ọ̀rọ̀ bọ̀ kíbọ̀ ni. ó ń gangan ẹ mọ̀ náà ẹ̀ dẹ̀ ń ṣe pípé ẹ̀ mọ̀ ìyẹn gangan ni a kì í débi pé ẹ̀yin ní gangan èmi àti wọ́n máa kì wá azẹ́ni orí mi máa wú báyìí nígẹ̀lẹ́ mẹ́kọ̀ọ́ mi máa máa lé ni. yóò dáa fún mi tí ń bà mí lẹ́rù látijọ́ iná mi ọkàn mi ti balẹ̀ báyìí. tí máa pè lọ́wọ́ kan báyìí máa dá mi lónìí kí ló ṣe bàbá mi ni lọ́wọ́ kan ni mo máa pè. ó yẹ bá mi yóò dáa ọkàn mi sì ẹ̀ balẹ̀ báyìí. ọjọ́ ká pé kíchìn ọ̀ká wọ́pọ̀ jẹun máa ń pè. láti Idris ṣe rí fífi wọn hàn tí ẹ fi wọn hàn mí ẹ̀tọ́ kan ni ṣùgbọ́n nǹkan tí ó lẹ́tọ̀ọ́ jù ó ní kí a ṣe introduction láàrin àwọn mọ̀lẹ́bí méjèèjì kí wọ́n yọ̀ǹda ẹ̀yin méjèèjì fúnra yín ìyẹn gbọ́dọ̀ ní sunnah Nabi sallallahu alayhi wa sallam. Another thing tí màá kàn fẹ́ mọ̀ ni pé Idris ṣé ètò ìgbéyàwó ló máa kọ́kọ́ wáyé ní àbí ti ìṣẹ̀lẹ̀? Dókítà ṣe rí nǹkan tẹ́ béèrè lọ́wọ́ mi èmi ló yẹ kí n béèrè lọ́wọ́ yín ó yẹ kẹ́ ẹ mọ̀ pé ẹ̀yin ni bàbá mi ẹ̀yin dẹ̀ ni màmá mi ẹ̀yin ni everything nípa mi ó yẹ yín pé kò sí nǹkan tí màá ṣe tí mo lè ṣe lẹ́yìn yín o nǹkan tẹ́mi wá bá yín fún mo ṣe mú ìyàwó mi wá yìí mo wá gba déètì lọ́wọ́ yín pé ìjọba ẹ̀ ló wù yín gẹ́gẹ́ bí ipò tẹ́ wà afáàlẹ̀ jẹ́ ẹ̀ tún jẹ́ dókítà ẹ̀ mọ̀nà jù wá lọ gbogbo ń tá a bá fẹ́ ṣe tá a bá fẹ́ kó láṣeyọrí ayọ̀ aláti tọ̀ àwọn tó bá mọ̀nà jù wá lọ. níjọ́ tí a fẹ́ mú fún ọjọ́ ìgbéyàwó kẹ̀kẹ́ kan fẹ́ mi torí ẹ mọ̀ pé ẹ̀yin lẹ máa bá mi ṣe gbogbo ẹ o. Idris ẹ ṣe mo mọ̀ pé ẹ kàn ń ṣàpọ́nlé fún mi ni ẹ kú àpọ́nlé ìkram lẹ ṣe fún mi ẹ kàn ń ṣàpọ́nlé Ọlọ́run lára mi baálé ní ara yín nìyí ẹ lè decide gbogbo ọ̀nà bá fẹ́ fúnra yín but as it is now time tí a bá ti jọ complete a máa ṣe kọ́lọ́jì kọjọ́ kúrò rẹ̀. Sister ẹ pẹ̀lẹ́ sorry ṣé ọkọ yín ṣàlàyé fún yín pé tẹ́ bá máa fẹ́ wa ẹ máa ní láti máa bá wa kí wọn. bẹ́ẹ̀ ni sir wọ́n explain everything. Alhamdulillah alhamdulillah and ẹ má bínú sí mi ẹlẹ́ẹ̀kejì tí màá fẹ́ sọ ni pé ìmúra yín ẹ má láti máa bá wa dọ́gbọ́n sí o. àbí kí n tó sì nǹkan kan àfa bóyá kí n fẹ́ kan alẹ́ à.
no obìnrin ò kì í fẹ́ gbé abẹ́ yẹn àfi tó bá tinú wọn wá gangan. no gbogbo àwọn òkú ọtẹ sọ èkó nílé ìṣẹ̀lẹ̀ mọ́ ni. ẹ wo alájà Lizzy tí ẹ bá tiẹ̀ tí fẹ́ gbé àǹsìn ẹ ṣáà máa bá a dọ́gbọ́n sí tí ẹ máa fi borò bóra ẹ mọ̀ ká tiẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú umrah then kájọ lọ ṣe hajj. mo promise yín sá pé everything ma change very soon. ọlọ́run ṣe rọrùn kí lẹ máa fẹ́ láti mu àbí láti jẹ. anything. ok màá ní kó wá ṣètò ẹ̀ fún yín sí. Haji Idris. ẹ bọ́ lẹ́jọ́ ẹ ti bà mọ́tò mi jẹ́ náà irú nonsense wo lélẹ̀. ẹ bọ́lẹ̀. Are you blind? Blind? Only God go. Oh, really? Not lára mọ́tò yìí ni. Àbí gbà tí wọ́n train. Oh, fi mọ́tò train. And so what? Ṣé tí lẹ́nà bá wà ń bẹ̀ lóní kẹ́ má drive carefully. Ẹ bà mọ́tò mi jẹ́ òun sọ rubbish. Ewe má bínú, ejò ń tòrò gan, ẹ má bínú ṣáájú. Kò bẹ̀ mí now. Talk to her. Kò bẹ̀ mí. Kí ló wá dé tó wá ń bẹ̀ sí ìjọ? Kí ló ń bẹ máa yìí fún? Bó ṣe lé wọn lákòó lómọdé wọn náà ló tó ń ṣe báyìí. Àwọn wo ló ń bá sọ̀rọ̀ ṣé wọ́n fowó tọ́ ẹni? Ṣé wọ́n fowó tọ́ ta ni? Nísìnyí, èlò ló wà lákàntì bàbá ẹ̀gbọ́n tó ń pariwo mọ́ mi. My father. Ẹ má bínú, Ṣaléwá is okay. Ó ti tó, mi ìfẹ́ wúlò dé. Fọ́rí èmi náà fowó tọ́. Wọ́n fowó tọ́ mi àbí? Wọ́n fowó tọ́ mi, okay. Ṣáàní sùúrù, máa wá fi wọ́n pé wọ́n fowó tọ́ mi lóòótọ́. Ṣaléwá. Listen to her. Gbọ́ nǹkan tó ń sọ. Gbọ́ nǹkan tó ń sọ náà. Gbọ́ nǹkan tó ń sọ. Wọ́n fowó. Ṣaléwá dúró. If I carry you go island, we go love Lagos. We go love Lagos. Ibrahim! What kind of stupid song is that? What kind of stupid song? Don't tell me jáde. You got mom to me? Dad, I think I'm fed up about what is going on in this house. Ṣé gbogbo nǹkan tí bá ń ṣe nílé ìlú ẹ máa complain nípa ẹ̀? Will you shut up? You're fed up. You got fed up pẹ̀lú ọ̀rọ̀ tí mi bẹ̀ sọ. You look me in the eyes, ó dẹ̀ sọ mi kó fed up. Ibo ni mo ti kùnà láti tó ẹnu. This is one of the reasons tí mo ṣe mú yín kó ní England dọ́dọ̀ ya yín. Pé kẹ́lẹ́ máa ṣàgídí, kẹ́lẹ́ kẹ́sìn gidi. Bọ̀dá mi, àwọn nǹkan méjì kan wà tó fi máa mọ ọmọ mùsùlùmí òdodo láwùjọ. Alákọ̀ọ́kọ́ bẹ̀, òun ni ìmúra yín láwùjọ. Ẹlẹ́ẹ̀kejì bẹ̀ sì ni kẹ́límọ̀ tó ń ti ẹnu ènìyàn jáde. Láìsí àwọn nǹkan wọ̀nyí, kò sí bẹ́ẹ̀ ènìyàn ṣe lè sin Ọlọ́run tó ojú kèfèrí ló máa fi máa wọ ẹni náà. Ṣé wọn náà gbọ́? Ṣé ọgbọ́n bàtà búrẹ́ ń sọ? Ìwọ dẹ̀ lẹ̀gbọ́n ẹ̀. Now take that in off your neck! Now! Nonsense wo ni? Ìyẹn jẹ́ askar tí wàá ṣe, àbó jẹ́ duwa. Lọ́gbọ́n kìíní sínú yàrá ẹ̀ kó kẹ́ra ọ̀tún sìn. Ìyẹn jẹ́ askar tó ń ṣe. Assalamu alaikum. Wa alaikum salam wa barakatuh. Bọ́dá mi. Ṣọlá fẹ́ mi. Bàbá yín náà béèrè mi. Ẹ gbọ́ dájú. No, má dàbí jàre ló ń jàre. Gbogbo àni tí máa ń bá wọn sọ̀rọ̀ lórí fọ́ọ̀lù. Ṣọlá fẹ́ mi. Alábí àwọn èmi náà wà. Ara rí. Ibrahim, ń gbọ́ wọ́n ní wọ́n fẹ́ padà sọ́dọ̀ ìyá rẹ̀ ń lo èbò. Bẹ́ẹ̀ sọ. Wọ́n ti padà kó o tó kó kẹ́kọ̀ọ́ rẹ̀ yanjú. Ẹ̀kọ́ tó o bá kọ́ ní tó o bá padà dọ̀hún tó o bá pa owó ẹ̀pọ̀ mọ́ra wọn ẹ yóò ràn lọ́wọ́ gan-an. Ṣé o ń gbọ́? Bùdá mi tán òkè o, àwọn náà ń ṣe wáàsí fún ẹ. Dókítà, àmọ́ sọ bá wọn. Wọn ò kéwú wò ni. Ifá tí mo kọ́ gan kéwú ni. No, a'udhu billahi minash shaitani rajim, bismillahir rahmanir rahim. Bùdá mi má dà pọ̀ mọ́ra wọn. Ṣẹ́gun, ayé Ifá ọ̀tọ̀, ayé kí owó ọ̀tọ̀. Ọ̀kéwé nu, ìwọ ò gbọ́ bí Ifá ti wí ni. Ó ní kúrúǹbùtù, mọ́ra nkàṣí mọ́kàṣí náà. Adé á fún bàbá àmàlẹ́ àfẹ́wò ọ̀sẹ̀gẹ̀ lọ́rùn. Eléyìí tí wọ́n ní kó rúbọ. Ó lanu kótó. Bẹ́ẹ̀ ni wàá sí bọ́ sí lẹ́nu. Ó ń ṣe ká dúpẹ́ lọ́wọ́ màlẹ́ ètò lérúbọ o. Ká dúpẹ́ lọ́wọ́ màlẹ́ ètò lérúbọ. Kúrúǹbùtù,
mọ́ránkàsí náà ká dúpẹ́ lọ́wọ́ màlẹ́ ètò lérú. bọ́dá mi mo ti gbọ́ mo ti understand ó yé mi sìn you go to your room okay now you get out. ẹ wo bẹ́ẹ̀ bá ti tán kẹ́ lọ rè kẹ́rù tí ń bẹnu ọkọ̀ wọn. ẹ dẹ̀ mọ́rin gan mo ṣe wọlé sìn. bọ́dá mi ẹ ní àwọn kan fẹ́ ralẹ̀ torí ẹ fẹ́ rí mi. eléyìí tí mo sọ mo fi tì ọ́ síwájú ni torí mo mọ̀ pé gbogbo ọ̀rọ̀ tó bá ti tẹnu mi jáde báyìí ọ lọ́rọ̀ fa ni mi tẹ́tí sí sórí ní tí mo torí ẹ̀ wá gan-an ni wípé ifá kan jáde sí ọ ifá ń tọ́ bá ṣe é ṣe kó o má ti so ìfẹ́ nìkan kan lásìkò yìí rárá kó o má bàa lóko èèyàn lọ́rùn. ifá rírọ̀ sí mi lọ. mo ti gbọ́. mo ti gbọ́. ifá ní kẹ́ ẹ sọ fún mi pé kí n má ṣe ọ mo ti gbọ́ kí lè má jẹ. mo ti mú òbí kó tó di pé mo kúrò ní Mọdákẹ́kẹ́ lóòrọ̀ yìí tí n bá ti fẹ́ jẹ kankan àfi tí mo bá wẹ̀ tí mo sùn tí n bá jí nítorí bá wà wùn mí jẹ ń jẹ kọ́ gbọ́. mo ti gbọ́ ẹ ṣáà mọ olóògbé yìí náà fẹ́ fẹ́ ṣe náà. gbọ́dọ̀ tí mo sọ. mo ti gbọ́ sà. kò fọwọ́ lẹ́rán ń ṣe àwa ẹ̀dá ń fọwọ́ lẹ́rán ń ṣe àwa adarí ohun bámọ̀ ni ó máa ṣe ó jẹ́ bí ní tàbí ire ni àmọ́ ẹran tí ó ọlọ́run àtijọ́ ń fọwọ́ lẹ́rán òun ò wá o. ṣèkàṣèkà má gbàgbé àti sùn o. ó ṣe ìkà tán ó tẹsẹ̀ mọ́ mi o. ìgbà gbogbo ló ní dá ibi ò fìgbà gbogbo dáwọ́ ní dàdúrà. àmọ́ ẹ rántí o ṣèkàṣèkà ayé kò ṣàṣègbè. ohun tó bá gbìn ló máa ká o. rántí o ọlọ́run àtijọ́ lùgbọ́. kò fọwọ́ lẹ́rán ń ṣe àwa ẹ̀dá ń fọwọ́ lẹ́rán ń ṣe àwa adarí. ohun bámọ̀ ni ó máa ṣe mo jẹ́ bí ní tàbí àmọ́ ẹ rántí o ọlọ́run àtijọ́ ń fọwọ́ lẹ́rán ohun ò wá o ṣòwò gbẹ̀yìn o kò ṣàṣegbé ohun bá gbìn ló máa ká ìgbẹ̀yìn ní ìdólókù àdá ohun bá gbìn ló máa ká èèyàn ò lè gbà lùbọ́sà kó kálá èèwọ̀ ni ṣe borí gbẹ̀yìn o. ṣé wọ́n mọ̀ wípé àwọn tó bá ṣe oògùn owó wọn ò ní láì rò ó tílé ọ̀la bá mọ́ tọ́lọ́jọ́ bá dé olórùka gbórùka ni ọwọ́ àwẹ̀ tó ń wò yìí ó máa dòfò. tó bá jẹ́ pé mi ni wọ́n ní máa ń pa tọ́lọ́jọ́ tó dé. tílé ọ̀la bá ti wá mọ́ máa bẹ́sẹ̀ mi sọ̀rọ̀. owó tó bá tó sí mi nílé ìbátá máa gbé máa lè gbà kó tọ́nu lọ. tó bá ní lọ́wọ́ ni ó tó bá lọ ti pọ̀ bẹ́ẹ̀ wò. má ro tèmi o tí àwọn ọmọ wọn ni kó ro àjọṣepọ̀ tó wà láàrin yín ọ̀rọ̀ kó má lọ di nǹkan mi kó má lọ bẹ́yìn yọ o. èmi sọ tèmi o. tèmi ni kò gbọ́ o. a ní tèmi ni kò gbọ́. má dá lóhùn o. tèmi ni kò gbọ́ o. mo mọ̀ bá ẹ sọ tèmi ni kò gbọ́ o. tèmi ni kò gbọ́ o. ń fọwọ́ lẹ́rọ̀ òun ò ṣe àwa adarí ohun bámọ̀ ni ó máa ṣe mo jẹ́ mi ni.
Sister, ẹ̀dẹ̀ ní ẹ pè wọ́n wọn ò dáhùn. Ọlọ́run. Àmà tó ẹ ṣe o. Ọlọ́run ìwọ nìkan máa lọ wá. Kò máa sí nǹkan kan mí lẹ́yìn ẹ̀. Ṣùgbọ́n kí ni nǹkan tó pa ọ̀rẹ́ mi gan? Ìwọ ló pa. Bẹ́ẹ̀ni, torí mo wá ìwà kìlọ̀ fún ọgbà náà. Mo lóòótọ́ orí dà ní ṣíṣe. Àmọ́ àsìkò tó wà yìí kó o sóore níwọ̀n kó o má bàa lóko èèyàn lọ́rùn. Ó gbàǹgbà náà nítorí pé Ifá ni èmi ń ṣe. Bẹ́ẹ̀ Ọlọ́run tí wọ́n ń sìn lèmi náà ń sìn. Bọ́dá mi kì í ṣẹjọ́ èmi náà. Ọ̀rọ̀ Al-Qur'an ni mo tẹ̀lé. Kí ni Al-Qur'an wí o? Al-Qur'an ni a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. Qur'an ló sọ pé lakum dinukum waliyad-din. Ó ní kí ẹ̀sìn tiyín jẹ́ tiyín kí tèmi náà jẹ́ tèmi. Ṣé wọn náà ti wá rí báyìí wípé Ọlọ́run ò ṣeé gbèjà? Àpẹẹrẹ pé kò ṣeé gbèjà kankan lórí wọn. Allahu akbar. Astaghfirullah. Astaghfirullah. Astaghfirullah innal ghafurur rahim. Ọlọ́run ṣàforíjì ẹ̀ṣẹ̀ mi. Ìdí tí mo fi wá sọ wípé ìwọ ló pa ọ̀rẹ́ rẹ ni rè lóòótọ́ kò sọ dolówó. Bóyá ìwọ ti ẹ mọ̀ bóyá ń bẹ láàrin òun àtọlọ́hun pé yóò dolówó. Ọjọ́ jìyà torí tó bá ṣe pọ́ jìyà ni iye ọmọ lọ́hùn ṣùgbọ́n wà ìjìyà rẹ̀ ọ̀jẹ́kọ̀ dọ́lọ́hùn mọ̀ kọ̀ mọ́ lọ́hùn. Bọ̀dá mi ọ̀rọ̀ Al-Qur'an náà ni mo tẹ̀lé. Kí ni Al-Qur'an tún sọ o? Al-Qur'an ló sọ pé al-jazā'ul insāni illā al-insān ba'da a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. Qur'an sọ pé ẹni tó bá ṣe dáadáa náà la fi ṣẹ̀san dáadáa. Ṣé Ọlọ́run ló sọ fún wọn pé òun dáadáa lọ̀rẹ́ rẹ̀? Ọ̀rẹ́ rẹ̀ ò ṣe dáadáa bẹ́ẹ̀ kò sì ṣàbùrú. Àmọ́ ńgbà tó wá sọ́dọ̀ lówó òjijì tán tó rò pọ̀ sọ́dọ̀ lọ́rọ̀ gbogbo wà tí hù pátápátá ni ló fi ń tàpá sófin Ọlọ́run tí wọ́n sì rò pé oore ló ṣe fún. Mi ò mọ̀. Ó lè mọ̀ Ọlọ́run ò fi rán ọ lára àwọn aburú tí ọ̀rẹ́ rẹ̀ ti ṣe ara rẹ̀. Kọ̀yìn sọ́run síjú ẹni tí ó pa èèwọ̀ tẹ̀m̀bẹ̀rù síjú Elédùmarè bóyá bá fojú kan náà yíyọ ló máa yọ tán. Baby. Báwo. Mo fẹ́ kó fún mi ní kí ìṣe mi báyìí. Kí ló ṣe? Má bèrè lọ́wọ́. Kò sí nǹkan. Mo fẹ́ ṣe nǹkan bẹ́ẹ̀. Gbà. Èyí tó bá jẹ́ ẹnu ìkó ṣẹ́kẹ̀.
aláyé ni mo gbé yín last time mo ń wo pé ọmọ ẹlẹ́yẹ tó bá ń ṣaláṣẹ́wó wọn á fẹ́ gbà yín ni but àti mo ń bá yín sọ̀rọ̀ ọjọ́ yẹ mo rí pé ẹ̀ ń ṣe wọn ká ẹ̀ but yóò ká náà. ẹ wò sẹ́rí bíi tàti ẹ̀ bá dé yìí èmi náà mọ̀ pé irú ọmọ bẹ́ẹ̀ ni àmọ́ ti ṣe yún un kò sí tọ́lọ́hún ẹ ṣàfilẹ̀ nítorí ó pọ̀. àlàyé ẹ má jẹ́ ká dúró kí la fẹ́ máa dúró fún. ẹ jẹ́ ká lọ gbà lọ́wọ́ ẹ̀ good àtòwò àwọn pẹ́ ń dọ̀sẹ̀ bàbá. ẹ wo ẹ fi ilẹ̀ fún un ẹbí mi mo lówó mi ẹ fi ètò gbéhùn ẹ fi ilẹ̀ fún mo fi yún mo bí fún un ìmí yìí ni ò gbọ́dọ̀ ṣẹlẹ̀ mọ́ ìdí náà tí mo fi ní kí n wá báyìí kẹ́ ẹ̀ tètè bẹ̀rẹ̀ sẹ́ lórí ẹ̀. àti ká gan ká máa dẹ nílé lóde àti security ká máa ṣọ movement àbí. ká máa trace ẹ not nice. aláyé ni ẹ bàjẹ́ ẹ ṣú ọ. sẹ́rí iṣẹ́ tí mo fẹ́ gbé fún yín ni pé ẹ sáà mọ̀ bá ń sọ ọ wá pẹ̀lú mi ni o kò sí pẹ̀lú mi ni o ẹ máa sọ pàápàá jùlọ bóyá ẹ fẹ́ rí i pé mo fẹ́ gbà ń kọ́dọ̀ kó yá ìgbà náà ni ẹ bá yanjú rẹ̀ kẹ́ ẹ pàdánù ó yẹ yín ohun tí mo fẹ́ nù. dọ́ndì. aláyé ni ẹ ṣe oníbàjẹ́ ẹ ṣú ọ. Ṣíbùtù ẹ. ẹ jọ Ṣíbùtù ẹ. kọ́fà. ṣé òun sọ fẹ́ pé kó má gbà bí alùpùpù tí mo sọ yẹn tí mo ní kọjá ká má gbà bí o gbogbo tí mo kó sàti gold everything wà lóbó tù ẹ. ẹ máa wá wo kì í sì ṣe wípé ọ̀rẹ́ rẹ náà tó ṣe pátápátá o àmọ́ kì í sì ṣe ọ̀nà ibi tí ẹ̀ ń gbé gbà ọ̀nà ibẹ̀ yàtọ̀ gédéńgbé. Salaam alaikum. Wa alaikum salam wa barakatuh. Sophia. Kí ló ṣe? Láti kí ló ṣe Sophia? Mo ní kó múra kí n kó wọn lọ sí embassy ni, ó dẹ̀ ní dandan fẹ́ rí ẹ. Ṣé ní international passport? International passport. Dájú wọn nípa àwọn ní passport, èdè yẹ ká jọ lọ kó máa tẹ̀lé wa lọ. Sophia, kí Ayọ̀ máa tẹ̀lé yín lọ London láì plan ẹ̀ tẹ́lẹ̀. Dájú kò mí náà. Dájú kò mí. Òótọ́ ló sọ kò mí nù. Ṣé tẹ bá lè ṣe oore fún mi, inú mi máa dùn gan. Kò mí sà, ẹ jọ̀ọ́ sà. Ayọ̀, Sá. kí làwọn parents ẹ máa sọ? Dádì mi àti mọ́mì mi. Dádì inú wọn máa dùn. Inú wọn máa dùn. Inú wọn máa dùn. Fún mi nọ́mbà dádì. Ibrahim. Sir. Gama phone. Yes. Ayọ̀. Sá. Ṣé ọ̀rẹ́ ẹ̀ ti lé yìí ní àbọ̀ rà? Rent kẹ̀ rárá o, ẹ̀yìn àti mọ́mì ni mo rà fún. Àdúró lé. Èmi àti ìyá rẹ̀. Ọlọ́run ọba. Asẹ́ni tí ò bá tí ì kú, dandan ni kó jọrọ̀ ayé. Látòrí ìyà tí mo ti jẹ. Yíyún ni pé òun ó tún gbélé alárànbarà báyìí. Dànsákìrì Ọlọ́run o. Dànsákìrì rẹ o. Máa tó ẹsẹ̀ o. Ṣé láìkẹ́? Àṣé lóòótọ́ ni pé bá òkú ìṣe ò tán. Bá a bá kú á jẹran tó jẹrin lọ. Àwa ló kọ́lé alárànbarà báyìí tó o tún fi mọ́tò bọ̀gẹ̀nẹ̀ tẹ́ǹdì láwa tí gbogbo ayé ti ń fojú ẹlẹ́yàwó wà á lè kàpò tí tó tó rẹ Ọlọ́run o.
eléyìí pọ̀. alihamdulilayi ká máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó jẹ́ kí irú ọjọ́ èèyàn wá sáyé mo dẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ alájí. alájí ṣe wọ́n ṣe alájí try wọ́n try fún mi gan ẹ ṣáà jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ wá lọ wò ó náà ṣe láìkẹ́ ó yá. kò fọwọ́ lẹ́rán òun ṣe àwa ẹ̀dá ó fọwọ́ lẹ́rán òun ṣe wọ́n ní kọ́ lọ́ba ọkọ̀ sí nǹkan kan mí lẹ́yìn rẹ̀ iṣẹ́ wo ọlọ́run mo rò pé mò ń jẹ́. ṣé ẹ kàwé. kàwé àmọ́ ìwé mi kú díẹ̀ káàtó. yàtọ̀ sí iṣẹ́ mọ́tò tẹ́ ń ṣe iṣẹ́ mi wo lẹ mọ̀ tẹ́ tún lè ṣe náà. ká má parọ́ kò síṣẹ́ tí wọ́n lè ṣe o àmọ́ iṣẹ́ tó dá mi lójú jọ̀sẹ̀ lọ òun ni iṣẹ́ mọ́tò tí mò ń sọ yìí. tẹ́ ẹ lè ṣòwò bóyá kẹ́ máa ta nǹkan máa ṣe nǹkan owó ṣíṣe. ó lè ṣòwò àmọ́ ẹ jẹ́ ká dúró lórí iṣẹ́ mọ́tò. ok ká ti wá ní pé iṣẹ́ mọ́tò tẹ́ ń ṣe náà ẹ fẹ́ ṣe bí òwò bí èlò lẹ lè lò tẹ́ lè fi máa ṣòwò iṣẹ́ mọ́tò yẹn gangan. tẹ́ ń darúkọ yìí tóbi iṣẹ́ mọ́tò ti ta tábàárí 2 million solówó tí ó lówó tó nílùú yìí. Mr. Idris. ká ra mọ́tò kan ká tà á ká tún ra míì kí kówó sì mọ́ pọ̀ ká tó ṣẹ́jú pé báyìí mọ́tò bíi 10 ti kúnnú ọgbà. bí owó yẹn kan mo sọ ṣẹ́rí 2 million yẹn owó tẹ máa fi ra aṣọ sára nìyẹn owó gidi tẹ máa níbi tẹ́yìn náà máa já mọ́tò sí kẹ́ máa tà á kẹ́ máa gbé fáwọn èèyàn kẹ́ níbi tẹ́ máa kọ́lé tí yín sí owó gidi mo bá yín sọ̀rọ̀. èyí tẹ́ ẹ̀ ń sọ yìí owó ńlá gidi ni ó sọ sí ní lẹ́nu ó bùyọ̀ sí o mi ò ní fẹ́ lè mọ iye tí a lè ná lórí yẹn yòókù kò sí lọ́wọ́. bọ́tẹ́ lè ṣe. mama káyì. ok ṣẹ̀rí láti ní ìlọ yẹn ti dolówó. èmi. gbogbo àwọn amọ́tò fún yẹn ti kó lọ́rọ̀ yẹn ti dolówó. èmi kọ́ ọlọ́run ẹlẹ́dàá yẹn ẹ máa ń kírun. irun ẹ̀yin náà kírun. máa ń kírun gbogbo gbà. wákàtí 5 tèmi náà ò já létí. really? kò já létí. ok ṣẹ̀rí tí bá ti ń kírun kẹ́ máa sọ fún náà pé alhamdulillah gbogbo àkẹ́ máa sọ fún pé ẹ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ eléyìí tí mo sọ fún yín ẹ má rí mi bí òòṣà ẹ rí i pé ẹlẹ́dàá yín ló fẹ́ ṣe fún yín bẹ́ẹ̀ ṣe mú mi rin ìrìn àjò mi ń jọ yẹn tọ́lọ́ ń ṣe fún mi mo fẹ́ kọ́lọ́ ń ṣe bẹ́ẹ̀ fẹ́yìn náà lé ní. Mr. Idris àpárá tí mo sọ fún yín láàrin èmi àtẹlẹ́dàá yín nìkan ni kò wá. irú ọ̀rọ̀ yóò ṣe é sọ síta ẹ̀yin ò mọ̀ pé oríire òférè òní àṣírí ayé lẹ̀ ń bá mi sọ ohun. ṣe rí 2 million tẹ́lẹ̀ kọ́kọ́ fi ṣòwò yẹn máa fún yín sìn kẹlẹ́ fẹ́ra aṣọ sára yín. lẹ́nu náà kò ṣeé sọ lóòótọ́ èmi ò rírú eléyìí o. ṣé òun náà ti wá rí báyìí pé bí n ti nú àdáhùn sí ló mèwé rí o pé ní gbogbo wa nù káyẹ ká dàrá wò Ẹlẹ́dùmarè ò ṣeé gbèjà ẹ̀yin Boko Haram ẹ̀sìn mi pákáleke ẹ̀yẹ́ fìbọn gbẹ̀mí èèyàn lọ́nà àìtọ́ kẹ́ ẹ lọ́lọ́run ọba lẹ̀ ń tẹ̀lé. ṣàforíjì àṣìṣe mi o àṣẹ lóòótọ́ lọ́rọ̀ tí Kùránì sọ ẹ̀yin ọmọ ó ní tó wọn Ọlọ́run bá bá fẹ́ ni òun ọba ṣe gbogbo alẹ́ lẹ́sìn kan ẹ fọ̀rọ̀ yìí kọ́gbọ́n o mo gbà fún Ọlọ́run o. náà gbà fọlọ́run. iṣẹ́ Olódùmarè ní gbogbo wá ń sìn kò sí tú o. Astaghfirullah alazim. Astaghfirullah. Astaghfirullah Allah ghafurur rahim. Astaghfirullah. ó ṣe kàkan ó dẹ́sẹ̀ mọ́ mi o. wọ́n ti ń pọlọ́mù àtijọ́ ń bẹ. kò fọwọ́ lẹ́rán ń ṣe àwa ẹ̀dá ń fọwọ́ lẹ́rán ń ṣe àwa adarí. ohun bámu ni ó máa ṣe ó jẹ́ bí ní tàbí ire ni àmọ́ ẹran tí ó ọlọ́run àtijọ́ ń fọwọ́ lẹ́rán òun ò wá o. ṣèkàṣèkà má gbàgbé àti sùn o. ó ṣe ìkà tán ó tẹsẹ̀ mọ́ mi o. ìgbà gbogbo ló ní ìjà ibi ò fìgbà gbogbo dáwọ́ ní
àmọ́ ẹ rántí o ṣèkàṣèkà ayé kò ṣàṣègbè ohun tó bá gbìn ló máa ká o. rántí o ọlọ́run àtijọ́ lúgbọ́ kò fọwọ́ lẹ́rán òun ṣe àwa ẹ̀dá ń fọwọ́ lẹ́rán òun ṣe àwa adarí ohun ọba mọ̀ ni ó máa ṣe mo jẹ́ bí ni ó máa ṣe àmọ́ ẹ rántí o ọlọ́run àtijọ́ ń fọwọ́ lẹ́rán òun ò wá o ṣòwò ìgbẹ̀yìn o kò ṣàṣegbé ohun ọba